òrìṣà ìpátá ń pọ́tò ńlá lùbàtà kógókógó làágbóhùn alágogo kọ̀ǹgẹ̀ ńlá akọlù ọdẹ o màmá dé o ayédùn dé ara kan ètò ara tá a pè lára àràmàǹdà tí ó máa tún pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn iṣẹ́ olúwa mi ní kọ̀rọ̀kọ́ndú orílẹ̀ aláyé gbogbo ẹ̀fà pèrètèdí káàmẹ́tì inú yanya láti máa gbára bàrà ìṣàlẹ̀ ara lọ́lọ́tún ọ̀tún táyédùn ó máa tún palẹ̀ lára o ara náà ni ara gangan ńlẹ̀tọ́ ara ń bàbá àwọn àràmàǹdàrà. Ara rèé o ara kéńgé. Èmi ọba SALIU AKANMU OLASUPO Adetunji ajé OGUGUNISO kẹ́nẹ́ Olubadan ti ilẹ̀ Ìbàdàn. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn kí a máa gbọ́ ètò àrà tí Ayedun ṣe lórí rédíò yìí ìgbà yóò fà dúwárí kàsí. 32 FM 94.9. Orúkọ mi ni olóyè Ìpálérè Ọ̀dẹ́gbèmí ọmọ Ọ̀dẹ́gbọlá tí mo jẹ́ àràbà olú ìṣẹ̀ṣe ilẹ̀ Ìbàdàn. Mo fẹ́ kí ẹ máa tẹ́tí sí ètò àrà ní orí rédíò ìkànnì adẹ́rìn-pòṣónú fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. ètò náà ètò ọmọ Yorùbá tó gbayì ni tó kọ́ni lọ́gbọ́n àtòye tí Ayédùn jẹ́ olùdarí rẹ̀ atọ́kùn rẹ̀ ẹ máa gbọ́ ọ. Adetunji òpó wọn ò dádé mọ́. Ọmọ Láìwọlá òpó wọn ò lè jìgbàrà lẹ̀kẹ̀ mọ́. Suwebatu kò pọ̀ wọn ò jókòó lórí àpèrè àwọn baba ńlá àwọn mọ́ gẹ́gẹ́ bí Olubadan tilẹ̀ Ìbàdàn. Ọmọ alúṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lù tìṣẹ́ kò pọ̀ wọn ò jẹ́ Olubadan tilẹ̀ Ìbàdàn mọ́. Ọkọ olórí Rashidatu Ọlọ́ládé kò pọ̀ wọn ò pàṣẹ ìlú Ìbàdàn. Orin láàlà yẹlẹ́nkú ó sáré yẹlẹ́nkú. Wọ́n gbìyànjú sọ́tún wọ́n gbìyànjú sósì. Bóyá ìbá tiẹ̀ ṣeé ṣe ṣùgbọ́n ara ìsá kiri títí wọn ò rí ti kú sí. Wọ́n rìnrìn ọ̀páránkásá wọn ò rí ti kú yẹ. Ṣebí ikú ló pa bírí ńlá bírí fi kú. Ikú kan náà iná ló pa bèrè ńlá bèrè fi rọ̀rùn. Ikú tó pa SALIU AKANMU OLASUPO Adetunji ajé OGUGUNISO àkọ́kọ́. Olubadan tilẹ̀ Ìbàdàn ọmọ ti dàná náà nù ó ti d'Olubadan àná. Òun náà ni ó pa kó wà.
ẹ̀já gbáyé ká ṣe rere ẹ̀já gbáyé ká ṣe dáadáa bọ́lá bá ń bẹ lọ́wọ́ rẹ mọ́ fi láàyàn lójú gbígbà bọ́ bá tẹ́ pẹpẹ ara rẹ̀ tí ọ́ mọ́ fi gbá àwọn èèyàn dànù kì í mọ̀ ṣe torí èní. ṣebí ṣe é lẹ̀ ó ní bàbá ṣe kà ni wọ́n fi pe àríṣe ńlá àríkà bàbá àrígùn. múra sí bó ti ń wù tó ń rìn tó ń tọ́ tó ń tẹ́ bàṣubàṣu ilẹ̀ ń wù ọ́ ràn ọ̀rẹ́kẹ̀ rẹ ó lùgọ̀dì ọ́ pé orí mi ló ti ń dára tó wọ̀ ọ́ báyìí wọ́n tì ọ́ bọnú mi ń jọ̀kan kábíyèsí olódùmarè. ìjẹta náà ni wọ́n kéde wípé olùbàdàn tilẹ̀ ìbàdàn ti wàjà. ìjẹta náà ni àwọn tí ó mú jígà ti mú jígà àwọn tí ó mú ṣọ́fẹ̀ tí wọ́n mọ kó tí wọ́n jígà tí bá ń gbẹ́ jáde tí wọ́n fi mọ́ kó bóde àwọn náà ti mú ṣọ́fẹ̀. ẹni tí gbogbo ilẹ̀ ìbàdàn ní tilé tó kó tí wọ́n ń wárí fún ọwọ́ adẹni tí wọ́n béèrè pé ta ń kù ń ta láàfin adétúnjì ń pópó wọn ni ọ̀sẹ́ nìkan kan ń ta adétúnjì sì rèé ń ta yìí tí ò lè dáhùn pé mo wà ń ta ẹ̀ mọ́ tilẹ̀kùn. ṣó ti wá tán náà nù adétúnjì ti lọ náà nù. ẹni ọba mọ gbé kọ́bá wa ṣèdárò aró ẹwí fẹ́ni tó mọ àlùkò kọ́bá wa ṣèdárò sùn ìrànlẹ́kẹ̀lẹ́kẹ̀ ẹ̀ dákun ẹ̀ bá wa ṣèdárò ẹ̀ fún. gbogbo ìdílé adétúnjì látòkè délẹ̀ ní pàtàkì jùlọ olórí rashidatu ọlọ́ládé ẹ̀ mọ̀ kú ara fẹ́ra kù. ẹ kú àtẹ̀mọ́ra ẹ kú àṣẹyìndè ọmọ alùṣẹ̀kẹ̀rẹ̀ ìjà àlògbọ́ ọmọ ọlọ́yẹ̀mọyìn. Edumare ó tẹ ọba SALIU Adetunji yóò tẹ wọn sí afẹ́fẹ́ rẹ̀ àti fún ẹ̀yin ẹbí àti fún gbogbo ilẹ̀ ìbàdàn ẹ̀yin wọn yóò dáa fún wa láṣẹ Edumare. lẹ́yìn Adétúnjí ìbàdàn ò ní dàrú kò ní tú lẹ́yìn ìpapòdà Adétúnjí ànírí wàhálà ànírí làásìgbò ọ̀rọ̀ àgbo mi ni kò ní lè jábọ́ láéláé ẹ fọkànbalẹ̀. Aké gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú àṣẹyìndè. Aké ẹgbẹ́ tó kó gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn sínú Central Council of Ibadan Indigene. CCII mo fi bàbá mi ọmọọba Olùtayọ̀ Olúyẹmísí Adéàga President CCI mo fi wọ́n kí bàbá mi ààrẹ olóyè Dípọ̀ Gbénró gbogbo pátá ńlá fi kí CCI pé ẹ kú àtẹ̀mọ́ra torí ẹ̀yin gangan lẹ kú àṣẹyìndè. mo kí bàbá mi olóyè Tajudeen Àyìnlá Olúgbòde Àgbákin Bọ́bagúnwà tilẹ̀ Ìbàdàn. bàbá ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra kù ẹ kú àṣẹyìndè ọba Adétúnjí. ẹjọ́ lùgbàfà títí lẹ́kọ̀ọ́ kádé ó tó kan bàbá. ẹ̀yin Olúbàdàn Adétúnjí yóò kúkú dáa fún gbogbo wa yóò sì sàn wá sí dáadáa. gbogbo ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà gbogbo wọn pátá àwọn náà wọ́n ń ṣe lédè lẹ́yìn ọba SALIU Adétúnjí. lórúkọ ìyá wa díákónì obìnrin Ọmọ́wùnmí Falẹ̀yẹ tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà lásìkò yìí àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn.
wọ́n ṣe léde lẹ́yìn ọba SALIU AKANMU OLASUPO Adetunji ọmọ Suwebatu ọmọ Ọláìwọlá. wọ́n pé k'Edumare kó tẹ bàbá sí afẹ́fẹ́ rẹ̀. bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin Fúnkẹ́ Ayáfáládé Yọ̀ǹgà wọn ni alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn náà lórúkọ tiwọn àti gbogbo ìgbìmọ̀ wọn àti gbogbo ọmọ ẹgbẹ́ akọ́mọlédè ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣe léde lẹ́yìn ọba SALIU Adetunji wọ́n ṣe léde lẹ́yìn kábíyèsí. ní pàtàkì jùlọ àwa tọ́rọ̀ kàn gangan àwa ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà ẹkùn ti Ìbàdàn pàápàá jùlọ Ìbàdàn lé lábẹ́ ìdarí àti ìṣèjọba olóyè Akeem Ajibade ọlọ́gbọ́n lórí bí àṣàrùn abiwe nínú bí ẹyẹ. aṣáájú pàtàkì tó ti tẹ̀lé tí kì í kó ni wọ̀gbó tí kì í kó ni ṣìnà. ẹ pẹ̀lẹ́ bàbá mi àwọn náà gbéra àti àwa tí a jẹ́ ikọ̀ wọn a gbéra lọ sí ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tàná ọba SALIU AKANMU OLASUPO Adetunji. Ajé Ògúngúnísọ àkọ́kọ́ ọmọ alúṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lù tìṣẹ́ láti lọ rèé bá wọn kẹ́dùn. ìní igan ló sì ṣe déédé àdúà ọjọ́ kẹta eléyìí tí wọ́n ń pè ní fìdáò lédè Lárúbáwá. ìyẹn ò ní wípé láti ṣe ìṣìpẹ̀ ẹni tó lọ níwájú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. ṣùgbọ́n ṣe mọ̀ wípé Olúbàdàn kì í ṣe ti ẹbí Adétúnjì nìkan tí gbogbo ìlú ni. ìdí rèé tó fi jẹ́ wípé gbogbo àwọn ẹlẹ́sìn pàápàá jùlọ ẹ̀sìn mẹ́ta eléyìí tí ó hàn jùlọ tí ń bẹ ní ilẹ̀ Ìbàdàn gbogbo wọn ni wọ́n péjú síbẹ̀. ikọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà tiwọn. lẹ́yìn tí wọ́n bù ṣe òun náà ni àwọn aláàfáà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ tiwọn. eléyìí tí bàbá wa gba ìmáàmù lọ́wọ́lọ́wọ́ fún ilẹ̀ Ìbàdàn fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ilẹ̀ Yorùbá. Fọdélátù Sheikh Abubakar agbọ́tọ̀mọ kékeré. àwọn ni wọ́n léwájú gbogbo ohun tí ń jẹ́ ìran àfáà lónìí nínú àwọn tá a tún dámọ̀ tá a ṣàdáyanrí òun náà ni bàbá wa àgbà chief missioner fún ìjọ Ansarudeen ní Ìbàdàn branch. bàbá àgbà ìmáàmù fún mọ́ṣáláṣí ńlá àti gbàgede bàbá náà wà ńbẹ̀. gbogbo yín pátá náà là kí ẹ ṣeun ẹ kú dìde ẹ kú bá wa dárò ara wa. lẹ́yìn tí wọ́n òun náà ni àràbà awo ti Akínyẹlé náà ni wọ́n kó gbogbo àwọn aláwo wọ́n kó wọn ṣòdí tí àwọn náà tí wọ́n sì ṣe àdúrà tiwọn láti máa jẹ́ ẹ̀yẹ àti ìdágbére káìn fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. wọ́n sì mí gbọ́ o ṣùgbọ́n ní ìjẹta sísìn ní ìlànà ti mùsùlùmí ó ní wọ́n sin bàbá o gbogbo ayé lóṣèré tí wọ́n kírun sí wọn lára ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá àgbà agbótọmọ kékeré àwọn náà ni wọ́n kírun sí bàbá la. ṣùgbọ́n òní tí wọ́n ń ṣe àdúrà eléyìí tí àwọn ọmọlẹ́yìn Kristi àti àwọn oníṣẹ̀ṣe àwọn ọ̀sẹ̀ méjì tí wọ́n wá ṣe lónìí wọ́n wá san gbèsè tí wọ́n jẹ gẹ́gẹ́ bí wípé ọba gbogbo ayé òun náà ni ọba jẹ́. bí ọba yí ọ tó bá ṣe pé kò kún tó létí rẹ̀ súnmẹ́ni tó bá ń làákà ìjù ọ lọ kó gbèsè ọ létí kó lè yí ọ dáadáa. Edumare bá wa lékún ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá wa ọba SALIU AKANMU OLASUPO Adetunji Ajé Ògúngúnísọ àkọ́kọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó gbèsè tó wájà.
kí ẹ̀yin wọn kó dáa fún tẹ̀bí tara tí wọ́n fi sílẹ̀ gbogbo ohun tí wọ́n sì fi sílẹ̀ ní ti mí àti tí èmi Olódùmarè má jẹ́ kí ìbàjẹ́ ó kàn torí Ọlọ́run ọba ò ní ọwọ́ ìbàjẹ́ má jẹ́ bàjẹ́ ó kàn má jẹ́ ó bàjẹ́ nínú tí ó mọ jẹ́ ẹ̀yin wọn náà nù kó mọ́ bàjẹ́ nígbà tí bàbá ti gbéṣẹ́ ẹ̀yin wọn náà ní gbogbo ohun tí ń jẹ́ kàkàrà ilẹ̀ Ìbàdàn kí Edumare kó má jẹ́ kílẹ̀ Ìbàdàn bàjẹ́ lẹ́yìn ìpapòdà ọba Adetunji. ọdún mẹ́ta ó lé láàádọ́rùn-ún kì í ṣe wàṣà 93 years kì í ṣe ọdún kékeré. ẹnìkan wá ń bí mi lérè pé kí ló dé táwọn bàbá yín máa ń dàgbà bá ń bàdàn àánú Ọlọ́run ni kò jù bá ń lọ bẹ́ẹ̀ sì pé lórí ọ̀fẹ́ bó ti rí náà nù ṣùgbọ́n kò wá láti ibì kankan bí kì í ṣe látọ̀dọ̀ Olódùmarè tó dá àwọn tó ní wọn. ẹja arúgbó ọjà àwa náà ti san gbèsè tá a jẹ àti pé ìwọ wa nù wípé aṣojú a sì tún ṣẹ̀yìn fọba Adétúnjì ẹ ní bínú fọ́nrán ilé tí bàbá wa tún fi bá wa buwọ́lu ètò wa alẹ́ yìí náà ni èyí tí a fi gbọ́ tá a gbọ́ kẹ́yìn torí pé bàbá ti papòdà SALIU wọ́n jẹ́ kòló wọ́n jẹ́ ọkùn wọ́n bá ń jẹ lálẹ́ dé ọ̀run ni wọ́n bá wọn jẹ ó dìgbà ó dìgbére ó di bẹ́ni bá jọ ni ó di béèyàn bá jọ̀yàn ó dàrínà kò ìpàdé ó tún di ojú àlá tójú àlá. àràré o àrà kéńgé. èmi ọba SALIU Kàmú Ọlásùpọ̀ Adétúnjì ajé Ògúngúnnísọ̀ kẹ́nẹ́ Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn mo fẹ́ kí ẹ̀yin èèyàn kí a máa gbọ́ ètò àrà tí Ayedun ń ṣe lórí rédíò yìí ìlà yóò fà dúwárí kàsí. Here is the list of the. Wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.